Ìyìnrere ti Mátíù orí kìíní. Ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Ábúráhámù. Ábúráhámù bí Ísákì sì bí Jákọ́bù. Jákọ́bù sì bí Júdà àti àwọn arákùnrin rẹ̀. Júdà sì bí Fáresí àti Sérà ti Támárì. Fáresí sì bí Ẹ́srómù sì bí Árámù. Árámù sì bí Aminadabu. Aminadabu sì bí Násónì. Násónì sì bí Sálómọ́nì. Sálómọ́nì sì bí Bóásì ti Rákábù. Bóásì sì bí Óbédì ti Rúùtù. Óbédì sì bí Jésè. Ẹsẹ̀ kẹfà. Jésè sì bí Dáfídì ọba. Dáfídì ọba sì bí Sólómọ́nì láti ọ̀dọ̀ ẹni tí ó ṣe aya Úríà. Sólómọ́nì sì bí Róbóámù. Róbóámù sì bí Ábíà. Ábíà sì bí Ásà. Ẹsẹ̀ kẹjọ. Ásà sì bí Jósáfátì. Jósáfátì sì bí Jórámù. Jórámù sì bí Hóṣíà. Hóṣíà sì bí Jóátámù. Jóátámù sì bí Ákásì. Ákásì sì bí Ẹ̀sìkáyà. Ẹsẹ̀ kẹwàá. Ẹ̀sìkáyà sì bí Mánásè. Mánásè sì bí Ámónì. Ámónì sì bí Jósáyà. Jósáyà sì bí Jẹ́kónáyà àti àwọn arákùnrin rẹ̀ nígbà tí ìkólọ sí Bábílónì. Lẹ́yìn ìkólọ sí Bábílónì, Jẹ́kóníà bí Sálátìélì. Sálátìélì sì bí Sọ̀rọ̀bábẹ́lì. Sọ̀rọ̀bábẹ́lì sì bí Abiudu. Abiudu sì bí Eliakimu. Eliakimu sì bí Asọ̀rọ̀. Ẹsẹ̀ kẹrìnlá. Asọ̀rọ̀ sì bí Sádókù. Sádókù sì bí Akimu. Akimu sì bí Eliudu. Eliudu sì bí Eliasa. Eliasa sì bí Mátánì. Mátánì sì bí Jákọ́bù. Jákọ́bù sì bí Joseph ọkọ Màríà láti ọ̀dọ̀ ẹni tí a bí Jésù tí a pè ní Kristi. Verse 17. Bẹ́ẹ̀ ni gbogbo ìran láti Ábúráhámù wá dé Dáfídì jẹ́ ìran 14, àti láti Dáfídì wá dé ìkólọ sí Bábílónì jẹ́ ìran 14, àti láti ìgbà ìkólọ sí Bábílónì dé ìgbà Kristi ó jẹ́ ìran 14. Bí ìbí Jésù Kristi ti rí nìyí. Ní àkókò tí a fẹ́ Màríà aya rẹ̀ fún Jósẹ́fù kí wọ́n tó pàdé, a rí ó lóyún láti ọwọ́ Ẹ̀mí Mímọ́ wá. Jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójú tì ní gbangba. Ó fẹ́ kọ̀ sílẹ̀ ní ìkọ̀kọ̀. Ẹsẹ̀ 20. Ṣùgbọ́n nígbà tí ó ro nǹkan wọ̀nyí wò, áńgẹ́lì Olúwa yọ sí i ní ojú àlá. Ó wí pé, Jósẹ́fù ìwọ ọmọ Dáfídì, má fòyà láti mú Màríà aya rẹ̀ sí ọ̀dọ̀, nítorí èyí tí oyún nínú rẹ̀ láti ọwọ́ Ẹ̀mí Mímọ́ ni. Yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni wò ó pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbogbo èyí sì ṣẹ kí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ Olúwa wá ní ẹnu wòlíì kí ó lè ṣẹ, pé kíyèsí, wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, wọn ó máa pe orúkọ rẹ̀ ní Ìmánúẹ́lì. Ìtumọ̀ èyí tí í ṣe Olúwa wà pẹ̀lú wa. Ẹsẹ̀ 24. Nígbà tí Jósẹ́fù dìde nínú oorun rẹ̀, ó ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un, ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀. Òun kò sì mọ̀ títí ó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin, ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Ká gbàdúrà wípé Olúwa a máa tọ́ wa sọ́nà. Olúwa tọ́ Jósẹ́fù sọ́nà. Jósẹ́fù lálà nínú àlá, wọ́n sì sọ fún un pé oyún Ẹ̀mí Mímọ́ ni o. Tí Olúwa bá lè tọ́ wa sọ́nà nínú gbogbo nǹkan tá à ń ṣe nílé ayé yìí, á máa dára fún wa púpọ̀, àní nídààmú. Alright, thank you for listening to this Yoruba reading, Matthew 1. Stay tuned. The next one shall be Matthew orí kejì. God bless you. God bless you.